ẹ̀yin tèmi nílé ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ má wo Bisi ológe show ẹ ṣáàrí. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé. Orúkọ mi ni Ọláyọmí Kóìkì, agbẹnusọ fún Chief Sunday Adeyemo Igboho aka Sunday Igboho. Èní ni 8th of November 2022. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa láti gbọ́ ìkéde tí a mú jáde ní alẹ́ yìí. Mo ṣe láǹfààní àti bá bàbá wa Chief Sunday Adeyemo sọ̀rọ̀ tán. Wọ́n dẹ̀ ní kí n ṣe ìkéde yìí fún Gọ́fúnà Dapo Abiodun àti gbogbo àwọn gómìnà tó kù nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ lọ ní kí n sọ fún gbogbo àwọn tó jẹ́ security personnel tó ń bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ní DSS àti military. I'm going to read first in English. Màá wá sọ ní èdè ti Yorùbá. Once again, this is a press release for all media. My name is Olayomi Koiki, the spokesman for Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho. Chief Sunday Adeyemo Igboho, message to Governor Dapo Abiodun is that no son and daughter of Yoruba land should be molested or harassed for wearing Yoruba nation outfits by the DSS or any security personnel, i.e.g. the military or the DSS. We would not allow such in Ogun State or in any Yoruba state. Chief Sunday Adeyemo, aka Igboho, says all sons and daughters of Yoruba have the right to self-determination according to the United Nations and African Union. We have right to peaceful gathering, and all our Yoruba nation rallies since last year till date has been peaceful. Again, Chief Sunday Adeyemo is telling the Yoruba sons and daughters that you have the right to wear any Yoruba outfit any day, anytime within the Yoruba state. Fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa, ìkéde tó wá láti ọ̀dọ̀ bàbá wa Chief Sunday Adeyemo, òun ni pé fún gbogbo ọmọ Yorùbá tó ń bẹ nílẹ̀ Yorùbá pé ẹ ní ẹ̀tọ́ láti máa wọ aṣọ Yorùbá nation. A dẹ̀ ní ẹ̀tọ́ láti continue àwọn rally tí à ń ṣe lọ lọ́wọ́lọ́wọ́ kó tó di pé èyí tó máa jẹ́ gbogbo Ìgbò rally tó máa wáyé láìpẹ́ yìí. Bàbá wa Chief Sunday wọ́n ní kí n sọ fún Governor Dapo Abiodun àti Chief of Staff Ogun State. Wọ́n ní kí n sọ fún Commissioner for Police Ogun State pé gbogbo àwọn ọmọ wa tó ń bẹ nínú Ogun State, gbogbo ìgbà kí ìgbà tí wọ́n bá ti ń jáde, kí wọ́n má ṣe di pé wọ́n máa mú wọn nítorí pé wọ́n ń jáde gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọn tí àwọn náà fọwọ́ sí nígbà tí a sọ pé a fẹ́ fà nínú Nàìjíríà mọ́. Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń fẹ́ òmìnira Yorùbá, wọ́n ní kí n sọ fún bàbá wa Dapo Abiodun pé kí wọ́n ṣe sùúrù nítorí pé tí wọ́n bá mú ọmọ kankan nínú Ogun State gẹ́gẹ́ bí ó ti ṣe tó àwọn létí ní alẹ́ yìí pé kí n dẹ̀ jáde kí n sọ fún Governor Dapo Abiodun bẹ́ẹ̀ pé gbogbo àwọn wá ń fi àsìkò yìí wọ́n fi ń sọ fún gbogbo àwọn tó jẹ́ àgbàlagbà, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pé kẹ́ kìlọ̀ fún Dapo Abiodun dáadáa, ìyẹn Governor of Ogun State, pé àwọn ò fẹ́ gbàgbọ́ pé lótìtọ́ lódodo wọ́n ní gbogbo ọmọ Yorùbá tó ń bẹ ní Ogun State àti gbogbo ẹ̀ka ilẹ̀ Yorùbá pátápátá pé kò sí ẹnì kankan tó máa wáṣọ Yorùbá nation àbí tó ń gbé awareness Yorùbá rally láti state kan sí state kan títí tí a máa fi pe gbogbo Ìgbò rally tó ń bọ̀, ìyẹn ti super rally, pé kọ́ àwọn sọ fún wọn bẹ́ẹ̀
pé kọ́ má dánwò láti di pé àwọn gbọ́ pé wọ́n mọ́ ọmọ kan sínú prison nítorí pé wọ́n ń ṣe Yorùbá nation. Wọ́n ní nítorí pé àwọn ọmọ tó ń jáde tó ń sọ pé àwa fẹ́ Yorùbá tí wọ́n dẹ̀ ń wọ aṣọ Yorùbá nation tó ń lo àsíá Yorùbá nation tó ń fi gbogbo in tí wọ́n jẹ́ kí wọ́n lè fi ṣe pé àwa lọmọ Yorùbá nation. Wọ́n ní òfin àgbáyé sọ bẹ́ẹ̀. Wọ́n ní so Dapo Abiodun ìyẹn gọ́fúnà Ogun State kò lẹ́tọ̀ọ́ kankan nínú òfin àgbáyé pé kí ọmọ kankan kó má ṣe rally nínú Ogun State. Wọ́n ní kí wọ́n sọ fún gbogbo èyí tí ẹ̀ ń ṣe rally nínú state kan sí state kan pé rally ńkọ́ tí ẹ̀ ń ṣe nínú state yẹn pé ká ṣe máa continue rally yẹn lọ. Wọ́n wá ní kí n sọ fún gbogbo yín ìyẹn ọ̀rọ̀ tí alẹ́ yìí ni mò ń sọ tí a sì jọ ṣe ìpàdé láìpẹ́ yìí pé rally tí gbogbo yín sọ pé ó ń bọ̀ ìyẹn rally gbogbogbò pé inú ọdún yìí náà ni rally yẹn máa dé láìpẹ́ yìí. Àmọ́ gbogbo eléyìí tá a ṣe ń ṣe lọ wọ́n ní ká ṣe máa tẹ̀síwájú ní gbogbo state tí a ti ń ṣe lọ nítorí pé ẹ̀tọ́ wa ni. Wọ́n ní kí n wá sọ fún gbogbo àwọn gómìnà tó kù náà bẹ́ẹ̀ pé káwọn má gbọ́ pé wọ́n mọ́ ọmọ kan nínú state kan nítorí pé ó wọṣọ Yorùbá nation àbí sójà kì í mọ́lẹ̀ ó di pé ó di lúlù. Wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọmọ Yorùbá pé kò sí ibì kankan tó ti sọ ní gbogbo àgbáyé pé ẹni tí ó bá fẹ́ wọ outfit bí àfìlà ló dé ni aṣọ ló wọ̀ ni wọ́n ní èèyàn kankan kò gbọdọ̀ dẹ́rù bà yín. Ìyẹn ló ní kí n sọ fún àwọn gọ́fúnà wa. Wọ́n wá ní kí n sọ fáwọn ọba aládé pé ẹ bá wa sọ fáwọn gọ́fúnà pé àwọn ọmọ tí wọ́n ń wọṣọ Yorùbá nation wọ́n kì í ṣe criminal, wọ́n kì í ṣe ọmọ yahoo, wọ́n kì í ṣe cultist. Àwọn ọmọlúàbí Yorùbá àtàtà òun làwọn ọmọ tó ń jáde. Àwọn tó dẹ̀ ń jáde wọn ò kó kùmọ̀ dání, wọn ò kó àdá dání, ẹ̀tọ́ wọn ni wọ́n ń béèrè fún. Wọ́n náwọn fúnra ara àwọn gẹ́gẹ́ bí olóyè Dr. Chief Sunday Adeyemo pé àwọn fúnra àwọn kan fọwọ́ sí pé kí Yorùbá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nítorí pé orílẹ̀-èdè la ti ń jẹ́ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n colonize wa tí wọ́n pè ní Nàìjíríà ní 1914. Wọ́n ní ìkéde yìí wọ́n ní kó lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pé àwọn làwọn sọ̀rọ̀ látẹnu tèmi pé kí n ṣàlàyé bẹ́ẹ̀ fún bàbá wa àwọn tó jẹ́ ọba wa pé kó sọ fáwọn gómìnà pé kó má threaten àwọn ọmọ wa tó ń waṣọ Yorùbá outfit. Bó bá wọn ò lè wọ̀ sùn, bó bá wọn ò lè wọ̀ jáde, kò sẹ́ni kankan tó gbọdọ̀ threaten yín nínú state sí state tí olúkálùkù bá wà. Wọ́n wá ní kí n sọ fún gbogbo yín pé ẹ máa palẹ̀ mọ́. Ìpalẹ̀mọ́ tí wọ́n ní ká máa palẹ̀ mọ́ pé àwọn mọ̀ pé tí ń gbọ́ pé à ń sọ pé a máa palẹ̀ mọ́. Wọ́n ní ìpalẹ̀mọ́ yẹn kù díẹ̀ ní báyìí tí gbogbo ẹ̀ máa fi di pé a máa jáde wá béèrè fẹ́tọ̀ wa tí àwọn fúnra àwọn làwọn máa ṣíwájú ìyẹn rally tó ń bọ̀ àti bàbá wa Professor Banji Akintoye àtàwọn leaders wa tó kù. Wọ́n ní ká má mikàn ká fọkàn wa balẹ̀. Èmi ni Ọláyọmí Kóìkì, agbẹnusọ Chief Sunday Adeyemo Igboho tí gbogbo á mọ̀ sí Sunday Igboho. Wọ́n ní kí n ṣàlàyé fún gbogbo èèyàn ọmọ Yorùbá tó ń bẹ nílé tó ń bẹ lóko pé ká túbọ̀ máa gbáradì nítorí pé àsìkò tí ń súnmọ́ bọ̀. Láìpẹ́ yìí a máa gbọ́ ìpè tí gbogbo wa máa jáde tí tó máa fi fún wa ní ẹ̀tọ́ wa nítorí pé ẹ̀tọ́ tá à ń béèrè fún ẹ̀tọ́ tí ó tọ́ sí wa ni. Òmìnira Yorùbá táwọn náà fọwọ́ sí ó sọ pé ó wà nínú àgbáyé. Once again, for the benefit of those that will come across this video, is a direct message to the governor of Ogun State and the chief of staff, the CP, the DSS in the state, that nobody within Ogun State and within the Yoruba territory, known as the Yoruba state, should be threatening for putting on a Yoruba outfit, whether a t-shirt, a camouflage Yoruba outfit, a face cap, or something like how they got here. Nobody should threaten anyone within the state. Wọ́n ní ìkìlọ̀ làwọn rọra ń sọ fún àwọn gọ́vnà yẹn nísìnyí nítorí pé táwọn bá gbọ́ á jẹ́ pé inú state yẹn wọ́n ń wá wàhálà nìyẹn o. Àníri jù báyìí lọ ní àṣálẹ́ yìí. Lẹ́ẹ̀kan sí ẹ bá wa pín káàkiri kó délé kó dóko
Orúkọ mi ni. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.